nǹkan tó kù báyìí ni láti jẹ́ ká mọ ipa táwọn irúnmọlẹ̀ wa kó lórí ọrọ̀ ajé. Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ìpolówó ọjà òun ní àgúnmọ̀ òwò. Ẹ rí i pé eléyìí ti wà tipẹ́tipẹ́, eléyìí tá à ń pè ní advertisement promotion. Àwọn irúnmọlẹ̀ wa gangan jẹ́ ká mọ̀ wípé ọjà téèyàn bá ń tà èèyàn máa ń ṣèpolówó sí i. Ìpolówó yìí wá pín sọ́nà méjì. Alélè tó jẹ́ the physical one, adẹ̀lélè tó jẹ́ the spiritual one. Ó bani lọ́kàn jẹ́, àáfàá kan ṣe fídíò kan jò ní tó bẹ̀rẹ̀ sí sọ pé nínú àwọn nǹkan tí ò dá táwọn Ọ̀rúnmìlà kó wá, wọ́n ní káwọn èèyàn máa ṣe àwúre. Bàbá mi ìyá mi, n téèyàn ò bá ní lèèyàn máa ń sọ pé ò dáa. N tó o bá ní tọ́lọ̀ ń fún ẹ lẹ́bùn lórí rẹ̀ tó dẹ̀ yí ọ sí dáadáa, tán bá ń sọ pé ò dáa, ìwọ gbọ́n mọ̀ òpó rí ẹni yìí ò pé ni. Ẹni tó bá nílé méjì kò ní bá wọn dásà pé ilé méjì ò dáa. Ṣùgbọ́n ẹni tó yẹ pé ọ̀kan ló ní yóò ní àtórí pé mi ìfẹ́ kọ́ púpọ̀ ní mi lówó maintenance lọ́wọ́. Kí ni mò ń tẹ̀ láti sọ ń bẹ̀ ni wípé torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí wọ́n ń wá àṣírí ìbọ̀ wọn rí. Wọ́n sọ àwọn òbí òkè káwọn kúkú máa fẹnu bàjẹ́. Ìwọ olùgbọ́ mi, ẹni tó gbọ́jà kalẹ̀ tí ó tà sínú rẹ̀ ó dùn. Ṣùgbọ́n mo gbọ́jà kalẹ̀, ẹ jẹ́ sọ bá AWURE ṣe máa ń ṣiṣẹ́ fún yín o. Mo gbé ọjà mi kalẹ̀, mo wá wé ọṣẹ AWURE tì nídìí. AWURE yìí ní olórí mọ́ bá mi run promotion, ní olórí mọ́ bá mi make advertisement. Ká ní pé bóyá oúnjẹ ni mò ń tà. AWURE tí mo ṣe yìí ni ó bẹ̀rẹ̀ sí ní lọ́mọ sọ fáwọn èèyàn wípé okay, you can just go to that place. Tó o bá débẹ̀ wà rẹ́ni tó ń jẹ. Service tí wọ́n fẹ́ máa rẹ́ńdà rẹ̀ fún wọn. Eléyìí yàtọ̀ sí bí ká sọ pé bóyá àlùjọ̀nú ó gbé ó wá fún yàn. Iṣẹ́ tó ṣe tó wá gbà, but mo ní service tí mo fẹ́ rẹ́ńdà lẹ̀ fún yàn, mo wá ṣe promotion sí. Ẹ jẹ́ kí n bi wá nǹkan kan bẹ́ẹ̀ tán pè ní Google AdSense. Ẹni tó bá jẹ́ oníṣòwò lórí ẹ̀rọ ayélujára yóò mọ ipa tí Google AdSense tó ń kó. Wàá kàn sanwó sọ́dà Google AdSense, wàá dẹ̀ fi link ní tó dàbí ni pé ó jẹ́ ọjà rẹ tó fẹ́ tà yẹn, wàá dẹ̀ fi link ẹ̀ sí. Google AdSense ní ìmọ̀ bá polówó káàkiri. Ó lè polówó dé Amẹ́ríkà, kó polówó dé London, kó polówó dé Germany. Kí Google AdSense tó dé náà bàbá wa ti ń ṣe AWURE. Kò kí ń ṣe pé ọjà tó fẹ́ tà kò kí ń ṣe pé ò ní. Àwọn bàbá dẹ̀ tún fi commerce, wọ́n fi clause sí, wọ́n ní a ṣe AWURE fọ́lẹ̀ kò lè jẹ́. Meaning that tẹ́ni tí ò níṣẹ́ lọ́wọ́, tí ò lábọ̀, tí ò ní kankan tó ń ṣe, tó bá ṣe AWURE kò lè jẹ́. No food for lazy man. Àwọn bàbá ti ṣe kíni, wọ́n ti forecast ní tán pè ní hypothesis yìí. Ní apá ìwúlò àwọn irúnmọlẹ̀ wa lórí òwò ṣíṣe bákan náà, nǹkan kan bẹ́ẹ̀ tán pè ní feasibility studies. Business tí mo fẹ́ ṣe yìí báwo ló ṣe máa wà viable sí? Báwo lè rí orí rẹ̀ ṣe tó? Kí ni àwọn tó dàbí ẹni pé ó jẹ́ àkùdé, tó jẹ́ ìjákulẹ̀? Kí ni àwọn kan tó dàbí ẹni pé ó jẹ́ wàhálà àti làásìgbò tí máa bá pàdé níbi business yìí? Kán àbáwá tó ṣe òwò, wọ́n á lọ sọ́dọ̀ àwọn babaláwo, wọ́n á ní kán bá wọn dáfá. Business tí mo fẹ́ ṣe yìí báwo ló ṣe máa rí? Ifá nìkan ló lè fún yẹn ní 100% feasibility studies. Because tẹ bá pè àwọn business analyst, ní táwọn kan ṣe fi náà ní pé environment ti fẹ́ ṣe business yìí o, ọjà máa move ń bẹ̀, but what of the spiritual factor tó jẹ́ pé nìkan kan ò lè rí, tó jẹ́ pé nìkan kan ò lè sọ, but Ifá máa sọ gbogbo ẹ̀ fún yín. Tẹ bá dàbẹ̀ ni pé bá wá ń ṣe òwò yín tó wò yín ò bá lọ dáadáa, ẹ lọ bá àwọn babaláwo. Ẹlòmíì bóyá ìyọnu lásán ló need, because ó gbọ́jà kalẹ̀ inú àwọn èèyàn ò dùn sẹ́wọ̀n ní wàá rọjà ẹ̀. No way wọn ní wá, inú dídùn ló máa ń mórí yíyá wá. Ẹlòmíì bóyá instruction kan lọ́kàn yẹ kó tẹ̀lé, ẹni tó ń ṣàwúre fún, tó ń sọ ìyẹnu fún, tá lè ju ẹ tí customer ẹ̀ dé tó fẹ́ rajà tó ń lejúmọ́, ṣé customer máa dúró? Kò lè dúró. Bọ́ ẹlòmíì wá sọ fún pé máa sọ yàyà, máa rẹ́rìn. Ẹlòmíì bóyá torí pé ó mọ̀kànmọ́kàn ni ò jẹ́ kí business ẹni ò jẹ́ kó boom, wọ́n á sọ fún pé má mọ̀kànmọ́kàn mọ́, ṣe kí ni, jẹ́ kọ́wọ́ rẹ̀ mọ́. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó dẹ̀ jẹ́ pé àwọn èèyàn dẹ̀ ń apply gbogbo nǹkan tá à ń sọ yìí, tí gbogbo ẹ̀ dẹ̀ ṣe kí ni, tó dẹ̀ ń lọ dáadáa. So ìmọ̀ yìí ó ṣe pàtàkì débi pé ìmọ̀ yẹn ò lópin. Ẹlòmíì wà tó jẹ́ wípé ìlú tán bá bí sí ló yẹ kó ti máa ṣòwò. Nígbà tó bá ń ṣe feasibility studies ẹ̀ through Ifá ti jẹ́ kó mọ̀. Ẹlòmíì wà tó jẹ́ wípé ó yẹ kó pọ̀ sókè rajà ní kó ti lọ máa ṣòwò ẹ̀, Ifá jẹ́ kó mọ̀. Ẹlòmíì wà tó jẹ́ wípé ẹ̀yìn odi ló wà tó ti ń ṣòwò, Ifá jẹ́ kó mọ̀. Ẹni tó yẹ kí kó jókòó kó máa ṣe business ẹ̀, Ifá jẹ́ kó mọ̀. Ẹni tó yẹ kó lọ máa ṣiṣẹ́ lọ́ndà èèyàn tó yẹ pé ìpín rẹ̀ kò lè dálà bí ò bá rẹ́ni fi ara tì. Ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ àfòmọ́ ni. Táfòmọ́ ọ̀bá rí igi oko tí ó fara tì, àfòmọ́ ò lè tọ́gi dókè. Tó yẹ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tẹ́lòmíì
tó pé bẹ́ẹ̀ ni ìgbésí ayé ìpín tí ẹlòmíín yàn látọ̀dọ̀ adániwáyé. Tá a bá wò dáadáa rí i pé ipa táwọn irúnmọlẹ̀ wa tí wọ́n kó lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé fún ìgbáyé gbádùn àwa tá a jẹ́ descendant wọn, tá a jẹ́ ọmọ wọn, ẹ rí i pé èyí ó kọjá tí a kàn lè fi ọwọ́ yẹpẹrẹ tí a lè fi ṣe kíni tá a lè fi mú. Ẹ ṣeun.